Africa Content TV. And I want you to know before you leave this place this evening, either the devil likes it or not, you are going home with beautiful testimony in Jesus' name. Amen. Just look at the person beside you. Tell the person, either like it or not, you will praise God with me. Either you like it or not, you will praise God with me. You are not saying it with confidence. Tell the person, either you like it or not, you are going to praise God with me. Either you like it or not, you are going to praise God with me. Can somebody shout hallelujah? Hallelujah! Hallelujah! Thank you, Jesus. Jesus. Thank you, 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 Jesus. Oh, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Honey, Emi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Emi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Emi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tí ń bẹ láyé. Emi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Emi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Emi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tí ń bẹ láyé. Tí ń bẹ láyé, èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tí ń bẹ láyé. Ó nígbà tẹ́mi kò mọ̀ pálágbára ni. Táyé àti ẹ̀ṣẹ̀ pọ́n mi lójú. Lọ́jọ́ táyọ̀ ìgbàlà wọnú mi. Ṣé ló gbọ́ra jìgì tó tú wọn ká? Ẹ wá bá mi fìyìn fún alágbára. Olóore o, ọpẹ́ yẹ ọ́. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tí ń bẹ láyé. Ó ní how excellent is your name, oh Lord. Hey. How excellent is your name, oh Lord. Hey. How excellent is your name. How
Ìṣẹ́jú mẹ́ta tó kù yìí, ó fẹ́ járe mẹ́rin gbà lọ́wọ́ ènìyàn mẹ́rin. Mo fẹ́ kó fi action sí dáadáa. Ẹni àkọ́kọ́ tó bá kú tí bá ti tẹ́jú orin yẹn fẹ́ ni ẹ sílẹ̀ kó mẹ́lò mi. Ta ni number one? Wọ́n ní kí wọ́n ní mo ní 10 minutes more. So ẹni tó mú dání yẹn tí bá ti tẹ́jú orin yẹn fẹ́ ni sí kó mẹ́lò mi. Ta ni number one tó mú báyìí? So ti rí number one mú. Sọ fún number one. Èmi ni mo ní.
torí pé o fẹ́ lówó o wá ń gbalẹ̀ aláwọ̀ lọ ohun tí o sọnù lọ́wọ́ ẹ wọ́n ní kó máa wá kiri sáti gba Jésù sáyé ẹ gbogbo ohun tí o bá ń fẹ́ láfi fún ẹ láyé mi ò jẹ́ bá wọn sí lọ́rùn. ó yá táwọn lèlè táwọn lèlè táwọn lèlè táwọn lèlè. máa bọ́ mọ́ Jésù Kristi sọ pé Jésù Kristi ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ọba tó kú ṣebí káwa lè rí èní ò bá fẹ̀ṣẹ̀ sílẹ̀ kò sáré wá gba Jésù yẹ kó lè jèrè ọ̀run lọ́jọ́ ìkẹyìn yẹ kó lè jèrè ọ̀run lọ́jọ́ ìkẹyìn. máa gbọ́ ta ló fẹ́ lọ síbẹ̀ ṣó fẹ́ lọ síbẹ̀ níbo ni gangan ilé ológo màmá ni kò sóṣì ń bẹ̀ kò sí ìyà ń bẹ̀ ebi pa mi ò sí ń bẹ̀ ìyà ń jẹ mi ò sí ń bẹ̀ kò sówó lọ́wọ́ mi ò sí ń bẹ̀ mi ò rọ́kọ fẹ́ ò sí ń bẹ̀ mi ò rọ́mọ bí ò sí ń bẹ̀ mi ò ráyà fẹ́ ò sí ń bẹ̀ paradise ìlú ńlá ìlú ológo ṣó fẹ́ lọ síbẹ̀ tó bá fẹ́ lọ síbẹ̀ jẹ́ náwó ẹ̀ lóge bóyá tí wá bóyá tí wá bóyá tí wá bóyá tí wá tí wá ẹ̀ sọ lọ́rùn tí wá ẹ̀ sọ lọ́rùn àwọn lórí condition wà á fẹ̀ṣẹ̀ sílẹ̀ wà á tún wá gbà Jésù tó bá gbà Jésù tán wà á tún wá mọ̀ Jésù ìwà hẹ́rí ìwà àìmọ́ kò ní bá wà níbẹ̀ ò lè sáré tó bọ̀ ò lè sáré tó bọ̀ àfi tó bá gbà Jésù ibo ló fẹ́ sá sí àní tí pè bá lọ́dún yé lójijì àwọn tó gborí wọlé sílé ológo wọ́n tẹ̀jú ẹ̀ mọ́lẹ̀ ṣòro ti Lásárù àti ọlọ́rọ̀ tó jayé láyé tí ọ̀nà ti ṣe nọ́mà tó wá dọ́dọ̀ lọ́rùn o tó ń tọrọ omi tó padà wá di bẹ́gà àmọ́ ní ti Lásárù níṣe ló ń jẹ gbádùn ó ń bì happy ó ń jẹ gbádùn ó ń bì happy ó tún gbé bọ́dì ó ń gbé bọ́dì torí pé ṣe nọ́mà torí time sọ pé ṣe nọ́mà pariwo sétí ẹ̀ sọ pé ṣe nọ́mà sọ fún pé ṣe nọ́mà mo máa ṣe àwọn tí mo fẹ́ ṣe báyìí sọ pé ṣe nọ́mà mo fẹ́ kó yí sókè sọ pé ṣe nọ́mà má fagbó mọ́ má mutí mọ́ má mu sìgá mọ́ má ṣàgbèrè mọ́ olóṣó aristo hook up bàbá ńlá wẹ́wẹ́ gbogbo fẹnujá má mú yẹn mọ́ má ṣe yẹn mọ́ striker Chelsea lakoko koko samba gbẹmí débẹ̀ nọmọpa kòbókò má ṣe yẹn mọ́ má mú yẹn mọ́ gbogbo yàrá.